Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bíi ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá àní ẹ máa jó ẹ máa yọ̀, Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Gbogbo àwọn tí wọ́n wá ìṣubú olóyè Sunday Igboho, gbogbo àwọn tí wọ́n wá ìṣubú Ọọ̀ni of Ife, gbogbo àwọn tí wọ́n wá bí olóyè Igboho àti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tí wọ́n ṣe máa jà, tí wọ́n máa dàrú, tí wàhálà máa wà nílẹ̀ Yorùbá, ojú ti tì yín báyìí o. Nítorí pé lọ́wọ́ yìí olóyè Sunday Igboho àti bàbá wa Ọọ̀ni òrìṣà, Ọọ̀ni ti Ilé Ifẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ti settle o. Bẹ́ẹ̀ ni wọ́n ti settle. Eléyìí ni wọ́n pè ní reconciliatory visit, yes, reconciliatory visit sí bàbá Ọọ̀ni ti Ilé Ifẹ̀, tí olóyè Sunday Igboho ní pé bàbá ọmọdé ò ní mọ ẹ̀kọ́ jẹ kó má rà lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn sẹ́yìn ṣùgbọ́n ẹ má bínú, ẹ fọwọ́ rọ́nú. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ yìí olóyè Sunday Igboho lọ rí bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Lọ́wọ́ yìí gbogbo èèyàn ni wọ́n ń kan sára sí bàbá Ọọ̀ni bí wọ́n ṣe gba olóyè Igboho tọwọ́ tẹsẹ̀. Àwòrán náà lẹ́ ń wò yìí. Yorùbá nation, in fact orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Láìpẹ́ láì jìnnà a máa gba orílẹ̀-èdè wa. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí àwọn kan ń pariwo pé ẹ̀yin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò fẹ́ dá sọ́rọ̀ Yorùbá nation, àṣé ó nídìí, ṣùgbọ́n lọ́wọ́ yìí ká máa dúpẹ́ ni. Elédùmarè ti ṣe wọn ọ̀tun. Ká máa jó ká máa yọ̀ wípé àwọn àgbààgbà wa wọ́n ti ṣetán, wọ́n dẹ̀ ti gbà wá tọwọ́ tẹsẹ̀. Bí gbogbo ẹ ṣe ń lọ àfi kí a ká máa dúpẹ́ ni. Sunday Igboho Ọọ̀ni reconcile, òun ni àkọlé ohun tí wọ́n kọ yìí. Lọ́wọ́ ibi gbogbo ẹ ṣe ń lọ àfi kí Elédùmarè ṣàánú wa. Yorùbá nation agitators Chief Sunday Igboho, popularly known as Sunday Igboho Osha, on Saturday paid a reconciliatory visit to the Ooni of Ife, Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, tendering an unreserved apology for past remarks against the monarchs. Speaking at the Ooni's palace in Ilé Ifẹ̀, Igboho admitted his remarks and then sought forgiveness, revealing that while in detention in the Benin Republic, he learned the Ooni had intervened to secure his release. He also appealed for the monarch's support in removing his name from security watch list and then unfreezing his bank account, stressing that his priority remained the security of Yoruba land. Traditional rulers present, including the Ata of Ayede Ekiti, Ọba Abdulmumini Orishagbemi, and the Aragbiji of Iragbiji, Ọba Rasheed Olabomi, commended Igboho's humility and then assured him of their support. In his response, Ooni described Igboho as a pride to the Yoruba race, urging him to embrace patience and unity. He disclosed that he had personally engaged former President Muhammadu Buhari on Igboho's case and expressed confidence that all outstanding issues would soon be resolved. Alright, so ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ rẹ o, àní ká máa jó ká máa yọ̀, Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Lọ́wọ́ yìí eléyìí ti fi hàn wípé gbogbo àwọn lọ́balọ́ba
àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti ṣetán àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ọmọ Yorùbá. Gbogbo ìgbà tí Buhari wà ń bẹ̀ náà lọ́hùn ni gbogbo wa ń pariwo wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tá à ń pariwo mọ́ wọn pé wọn ò ṣetán àti support Yorùbá nation gbogbo táìmù Buhari yẹn. Àṣé ó nídìí tí gbogbo wọn ò ṣe sọ̀rọ̀ síta lọ́wọ́ tí Buhari bá tiẹ̀ lọ. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo wọn ti jáde o. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ti jáde síta. Wọ́n ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá. Ẹnu wa ti bẹ̀rẹ̀ sí ní kò báyìí. Láìpẹ́ láì jìnnà àní orílẹ̀-èdè Yorùbá máa di gbígbà. Ẹ má gbàgbé o, ó ní green light táwa rí ni o. Àbí tí kò bá ṣe ọpẹ́lọpẹ́ green light táwa ti rí, àwọn ò ní mọ̀ pé Yorùbá nation máa di gbígbà láìpẹ́. Má ti jẹ́ ká bẹ́, ṣùgbọ́n ó ti yé wa. Àwa ló yé. Táwa bá ń pariwo pé no going back, ó nídìí o. Tá a bá ń pariwo pé Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, ó nídìí. Nítorí pé láìpẹ́ láì jìnnà, in fact ó gbọ́ ọmọ Yorùbá, ẹ máa jó ẹ máa yọ̀. Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti ṣetán àti support wa. Though wọ́n lè má jáde tán, ṣùgbọ́n nínú ọkàn wọn bí pé kí Yorùbá nation ó ti bọ́ sí ni. Gbogbo àwọn tí wọ́n believe pé entertainer ni àwọn eléyìí, níbo lójú yín wà báyìí? Gẹ́gẹ́ bó ti ṣe máa ń sọ how market, ẹ̀yin tẹ́ ń pè wá ní entertainer, how market, ṣèbẹ́ yín náà rí bó ṣe ń lọ báyìí. Ṣèbẹ́ yín náà ti rí bó ṣe ń lọ. Àníṣe Yorùbá nation ó ti di gbígbà. Àbí gbogbo táwọn àgbààgbà ilẹ̀ Fúlàní tí gbogbo wọn pílánì burúkú tán ní, ṣé yẹn lẹ́yìn fẹ́ máa dúró dè? Tán ti ní 2027 àwọn làwọn máa determine ẹni tó máa jẹ ààrẹ orílẹ̀-èdè. Ṣé ìyẹn ló kàn wá kù? Ẹ̀yin náà wò, ṣé ìyẹn ló kàn wá kù? À ń wá bí ìlú ṣe máa da. Ó máa ṣe o. Olóyè Sunday Igboho sàdánkátà bàbá. Àwọn ẹni ẹlẹ́ni jáde pé ìyà tẹ́ fi ń jẹ àwọn èèyàn mi ti pọ̀ jù. Ìyà tẹ́ fi ń jẹ àwọn ìran mi ti pọ̀ jù. Wípé lọ́wọ́ yìí o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run a fẹ́ kẹ́ máa pa àwọn èèyàn wa mọ́. Olóyè Sunday Igboho sọ jù yẹn lọ. Bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn wa, mi ì fẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má pa wá mọ́. Àbí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀ ká jọ gbé nínú ìrẹ́pọ̀. Nǹkan tó lóyè Sunday Igboho sọ fáwọn Fúlàní nìyẹn. Pé tẹ bá mọ̀ pé ẹ fẹ́ máa bá wa gbé, ẹ má bọ̀ nínú ìgboro náà. Èwo ni kẹ́ máa wà nínú igbó láì ṣe ẹranko. Àṣé àwọn eléyìí wọ́n ní plan. Ọlá pé plan tán ní ni wípé kán máa pa àwọn ọmọ ìlú, kán máa gba ransom. Ìdí rèé tí wọ́n fi wà nínú igbó. Ṣùgbọ́n wọ́n ní ó tí o pé láyé inú igbó yẹn ló tẹ́ àwọn lọ́rùn. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá gbé. Ìdí rèé tó lóyè Sunday Igboho fi jáde tán pé láyé àwọn ò ní gbà, a lè lájú wálẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ náà. For what? Tẹ́lẹ̀ máa pa àwọn èèyàn wa bẹ́ẹ̀ yẹn. No way. Nǹkan tí ọmọ Adéyẹmọ ṣe rèé o. Kò ṣe pé ó pààyàn. Àbí kò sí nǹkan tó lọ́mọ Adéyẹmọ ṣe lọ́ní pé ó dá o. Àwọn máa lè dànù kúrò nínú ìlú, kí ló dé? Ẹ̀dẹ̀ freeze àkáǹtì ẹni ẹlẹ́ni láìṣẹ̀. Ó mà ṣe o. Àfi Elédùmarè nìkan náà ló máa bá wa gbà. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti jáde tán. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí àwọn lọ́balọ́ba lẹ́yọ kọ̀ọ̀kan. And then ẹ̀kọ́ tí ó wá jẹ́ kí inú wa dùn jù ni wípé gbogbo àwọn lọ́balọ́ba ti ṣe tán àti gba olóyè Sunday Igboho. Láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Yorùbá ó máa di gbígbà. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation tá à ń lépa ìlágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run máa fún wa o. Bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ̀wọ̀ bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.